nígbàjà. Ọjọ́ tá a dọ́lọ́jà nírèsé ẹlẹ́rìn. Ikú ẹlẹ́rìn sọ̀kọjà bàbá òun ni. Òkò ń sọ̀kọjà bàbá òun ni. Ọjà ń lọ́wọ́ dì ní lónìí gbàjà ń lódì nírò nírèsé ẹlẹ́rìn. Ọgbọ́yè dádúró 100 ẹsẹ̀ ní kúkú jẹ́. Ẹyẹ ẹlẹ́kọ̀ọ́sùn wọ́n á kórè o. Àwọn àdàbàgọ́sùn wọ́n á kàyà. Ẹyẹ lérèsé ńlọ́kọ̀ọ̀kan ẹsẹ̀ tó dápá sí. Á ṣe mọ̀ pé ẹyẹ lẹ́sọ̀gẹ àbí òṣoge. Òkò lọ́rẹ̀rú lọ́lọ́ bẹ́ẹ̀ wùrù jòrú ní oko. Ó ní ìgbà tó mọ̀ pé ó lálẹ́ lẹ́gẹ̀ èmi ló mú wá ní oko wá ṣe. Kì í ṣe pé mo lálẹ́ lẹ́gàn ẹ̀yẹ oko lásán ní dúkìá òkì oko bá pẹ́ mọ́ búra bìdíjẹ lẹ́kẹ́. Ìran bàbá sí wá ìlọ́rẹ̀rú o lọ́rẹ̀ lẹ́gbọ̀ọ́ lẹ́sẹ̀ lóníkẹ́lẹ́ sí tí ó mọ̀ rí mú jẹ. Ìran bàbá tèmi ìlọ́rẹ̀ lágbàdo dànù pápá. Ó ní bí wàfà sí máa lágbàro ní dáwọ́ ṣẹ́dúró. Yébọ̀ǹdé o, òkò ló wálé ajá mi ò wálé. Yébọ̀ǹdé kí ni wọ́n wá fi jẹ̀gbá òde? Yébọ̀ǹdé o, òpó mọ́ pé mo bú àbìdíjà ẹlẹ́kẹ́.